Ó ti yá. Orúkọ kí lórúkọ ẹ̀? Sókè ni. Ọmọ ọbọ ni ẹ́? Ṣára. Mo tó mọ ọdún mélòó? 30 years. Apá abo lọ́dọ̀ ẹni Ṣàrà. Apá abo nílé yín. Ìjàbàtà lágboléwo. Jàbàtà oníjàbàtà ẹ ṣàní ilé ta ni níjàbàtà. Ilé káká. Ó yá, báwo ló ṣe ṣẹlẹ̀? Ìjọ́ òlẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ alọ́nilọ́wọ́gbà yìí. Bí ọdún mélòó sẹ́yìn? Ọdún ìwo? Sọ̀rọ̀ sókè dáadáa o. Time general, àwọn iṣẹ́ wo lẹ ti ṣe gbogbo? Ìgbà ló bẹ̀rẹ̀ sí jalè. January ọdún yìí. Èwo ló lè àkọ́kọ́ tẹ́ kọjá? Òun náà ni àti àwọn ilé ìjọba. Alákọ̀ọ́kọ́. Àlàyé tó ṣe fáwọn ọlọ́pàá. Alákọ̀ọ́kọ́ ni àti àwọn èèyàn kan lájọ wà tẹ́lẹ̀. Àwọn èèyàn àjọ wá wà wò. Iṣẹ́ wo lẹ ti ṣe pẹ̀lú àwọn yẹn? Iṣẹ́ ìṣàrà náà ni. Iṣẹ́ ìṣàrà. Ẹjọ́ ṣe ibo lẹ ti ṣe yé? Ìṣàrà náà. Ibo àwọn kílẹ̀ lọ jí gbà yẹn? Kí ni àwọn nǹkan wọn lẹ jí? Fóònù lẹ jí gbà yẹn. Àdúgbò bo lẹ ti jí ń Ṣàrà? Ní Òde. Òde kí ló ń ṣe ń bẹ̀? Ṣé ṣọ́ọ̀ṣì ni? Ṣé mọ́sìkì ni? Ṣé ilé ọtí ni? Ṣé bonibẹ̀ gangan? Ọ̀dọ̀ ọmọ Yahoo. Ọmọ Yahoo bá lẹ ṣe mọ̀, bá lẹ ṣe rí líǹkì àti débẹ̀ láti gba nǹkan wọn. Wọ́n máa ń pè ọ̀kan ní Bàbórí, òun ló fún wa ní. Ẹ sọ̀rọ̀ sókè o. Wọ́n máa ń pè èèyàn kan ní Bàbórí, òun ló fún wa ní líǹkì. Bàbá Bàbórí. Bàbórí. Iṣẹ́ wo ni Bàbórí yẹn ń ṣe? Ìyẹn ó máa ń ta àwọn díọ̀gù kankan bẹ́ẹ̀ ni wọ́n ta. Ibo gangan lẹ́yìn ń gbé? Ògìjó. So láti Ògìjó yẹn lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ti máa ń wà bí báwo? Wọ́n ti kọ́kọ́ ní àwọn gáàngì kan làwọn jọ wà tẹ́lẹ̀ kó di pé àwọn jọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé àbí àwọn tó kù yẹn wá ń kọ́ àwọn tí tẹ́lẹ̀ yẹn wá ń kọ́. Àwọn yẹn mi ò rọ àwọn yẹn. Ọ̀rọ̀ àwọn yẹn mọ̀ kí ló tó rí wọn mọ́. Ọmọ ibi tó ń gbé. Bá lè ṣe wá pàdé. Wọ́n gáàngì méjọ. Àwọn ilé àwọn sí ló jẹ́ kí n mọ̀ àwọn ilé. Àwọn sí ló jẹ́ kó mọ̀ àwọn ilé. Ta ló ń jẹ́ àwọn sí yẹn? Ẹni tó máa ń ra nǹkan lọ́wọ́ wọn. Tó máa ń ra nǹkan lọ́wọ́ wọn. Orúkọ wo gangan kílẹ̀ ń ta kílẹ̀ ń rà? Àwọn sí ni mo mọ̀ sí mi Kílẹ̀ mọ̀. ń ta kílẹ̀ ń rà? Fóònù ló máa ń rà lára àwọn sí yẹn máa ń rà lọ́wọ́ wọn. Ok, òun ló jẹ́ kó mọ àwọn ilé. Kí ni báwo ni wọ́n ṣe mọ àwọn sí? Àwọn sí àwọn tóyọ̀sí yẹn náà ló yẹ kí n mọ àwọn sí. Tóyọ̀sí ló jẹ́ kó mọ àwọn sí. Iṣẹ́ wo ló mọ̀ pé àwọn sí ń ṣe tó kọ́ lóde pọ́n ìtòjú tẹ̀ sí àwọn ilé? Ó máa ń ra fóònù. Wọ́n máa ra fóònù. Ṣé àwọn sí mọ̀ pé wọ́n ṣiṣẹ́ wọ́n ń jalè ní kó tó lóde pọ́n ìtòjú tẹ̀ sí àwọn dípò? Ó mọ̀. Kí ni nǹkan tó ti tà fún àwọn sí tẹ́lẹ̀? Fóònù náà ni. Fóònù náà ló ti tà fún. Àwọn bó ti jí àwọn fóònù yẹn? Ìṣàrà náà. Ìṣàrà ló ti jí wọn. Ìlú ò làrán sí yẹn ń gbé. Báwo lẹ ṣe ń jí? Báwo lẹ ṣe ń jalè? Báwo lẹ ṣe ń jí? Àwọn Bàbórí yẹn ló máa wá ló máa wọlé. Wọ́n máa gba fóònù, tó bá ti gba fóònù wọ́n dẹ̀ máa. Ìgbà wo ló máa wọlé? Alẹ́ lóru. Ní bí a tó bí aago mélòó kó tó lè wọlé? Ìgbà míì 12. Pẹ̀lú ilẹ̀kùn táwọn onílẹ̀kùn tí báwo lẹ ṣe ń lè jálẹ̀kùn báwo lẹ ṣe ń wọlé? Ilẹ̀kùn tó ti ti sẹ́yìn. Bí aago mélòó lẹ máa ń jálẹ̀kùn wọlé bá wọn nínú ilé? Ní nǹkan bíi 12 yẹn. Lọ́sàn-án àbáàrọ̀. Nǹkan ìjà wo lẹ máa ń lò? Ìkíní ló máa ń lò ìbọn lọ́wọ́ yẹn. Ìbọn. Kò lẹ ti máa ń rí ìbọn yẹn, ta ló máa ń fún iṣẹ́ ní lọ́wọ́ nàbẹ́ ń rẹ̀ǹtì ẹ̀? Àwọn ló máa ń kó wa. Ìyẹn kí lórúkọ ẹ tó máa ń kó wá yẹn? Bàbórí yẹn. Bàbórí. Ṣé bàbá orí nàbí bàbólí? Bàbórí. Bàbá orí. Bàbá orí. Ló máa ń kó wá. Èwo lẹ lọ ṣe tí ọwọ́ ọlọ́pàá fi tẹ̀ yín? Àti èmi àtàwọn ilé lọ́jọ́ lọ ṣe. Ẹ̀yin àtàwọn ilé lọ́jọ́ lọ ṣe yẹn. Ó yá. Bó lẹ ti ṣe? Báwo lẹ ṣe? Kí ló ṣẹlẹ̀? Ìṣàrà láti ṣe. Kí ló gbé yín débì? Nígbà tí a lọ sí ibẹ̀ àti kó fóònù ibẹ̀ bọ̀ ibi tá a lọ. Báwo lẹ ṣe débẹ̀? Ilé wo lẹ lọ kó fóònù? Aago mélòó lẹ débẹ̀? Báwo lẹ ṣe wọlé? Ilé tá a lọ ilé òde níbẹ̀. But táìmù tá a lọ èmi mọ táìmù tí a lọ síbẹ̀ tí ṣú. Òru ni. Àwọn onílé yẹn wà nílé àbí? Wọ́n ti sùn. So báwo lẹ ṣe wọlé? Wọ́n máa pọ̀ wọ́kàn ní Ìbàdàn.
Bàdó. Ok. Òun ló wọlé. Báwo ló ṣe wọlé? Ó fi pàṣẹ. Ṣé ẹjọ́ wà pẹ̀lú Bàdó yẹn náà ni ẹjọ́ iṣẹ́ pẹ̀lú Bàdó? Àwọn sì yẹn ló yẹ kó Mo ní ẹjọ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ náà ẹjọ́ lọ pẹ̀lú ẹ̀ náà ẹ̀yin méje gbogbo ẹ̀ lọ sí tẹ́tẹ́tẹ́ ẹ̀yin méje ni àwọn mẹ́ta tó kù ńkọ́? Ká àwọn tó kù yẹn kí lórúkọ àwọn tó kù? Bàdó pẹ̀lú jèjì méjì àwọn méjì ẹni ọ̀rọ̀ ilé ló yẹ kí n mọ àwọn tó kù yẹn. ṣé bàbá orí wà ń bì àránsí ńkọ́? Ok. Bàdó náà sì ń bì. Bàdó sì ń Ilé yẹn ṣó ní ilé tó ní fẹ́ǹsì ni. bẹ́ẹ̀. So báwo lẹ ṣe wọnú ọgbà? Bàdó yẹn ló fo fẹ́ǹsì yẹn ló wà lọ sí yẹn ó ṣí géètì lẹ́yìn. So gbogbo ẹ̀yin yòókù aráyè wọlé. ṣé Bàdó yẹn ti máa ń lọ sílé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni àbí báwo ló ṣe mọ̀ wípé tóun bá fi fẹ́ǹsì wọlé òun lè rí iṣí? Òun ó mọ gbogbo ìmọ̀ràn. Ó mọ ìnànà òsibẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti pé ìbéèrè kan rèé láti ìgbà tẹ́ ti ní ẹ ṣe máa ń ṣe ìdigunjalè èèyàn mélòó lẹ ti ṣe ṣì parí tí ń ṣe pé bí ẹ mọ̀ pé kàn ṣe ṣì ní bí àtòrí pé nítorí ò dá yín lóhùn dáadáa àbí báwo ìwádìí jẹ́ kó yé wa wípé ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ ṣàìsí lọ́wọ́ yín rí àwọn ìbọn tá máa ń kó lọ yẹn kí lẹ fi ń ṣe bọ́lẹ̀ tí máa ń rí ọta tẹ́ ń lò sínú àwọn ìbọn yẹn. Kìnìún ọ̀run tó bá wá yẹn ló máa ń mú wa. Ìyẹn bàbá orí yẹn ló máa ń kó ọta pẹ̀lú ẹ tí ṣé nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé ẹ tí ìwà yìn ríra lájọ tẹ tí wàá ń jáde náà ẹ̀yìn ìbọn rí ń bẹ̀. Àbí ta lọ láti ní wọ́n fi yìnbọn bẹ̀. Ó yá ìbọn yẹn ta ló bà? Kò bẹ́ níbẹ̀. Kò bẹ́ níbẹ̀ bí lẹ wá yìn sí. Ọkọ̀ yìí sókè. ta ló yìn? Bàdó pẹ̀lú ìkejì ẹ̀. Ìbọn mélòó lẹ kó lọ? Méjì ni. Níbo làwọn tó wà lẹ́gbẹ̀ẹ́? Èyí tó lọ láti kí ni àwọn nǹkan wo lè jí kó bẹ̀? Fóònù pẹ̀lú sísítẹ́mù làkúnlẹ̀. Àti sísítẹ́mù mélòó? Sísítẹ́mù mi ìka sísítẹ́mù. Ìyẹn laptop ló pè ní sísítẹ́mù yẹn. Laptop. irú fóònù wo lẹ kó? Fóònù iPhone pẹ̀lú Samsung. Yàrá mélòó lẹ ti kó fóònù? Yàrá mẹ́ta. Ilé mélòó lẹ wọ̀? Ilé méjì. Ilé méjì. Inú yàrá mẹ́ta lẹ ti kó àwọn fóònù. Ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe? Ẹgbẹ́ òkùnkùn ni gbogbo ẹ̀yin tẹ́ àmì tàtú tó wà lára ẹgbẹ́ òkùnkùn náà ṣe ní. Ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ àwọn ilé tó wà níbí náà. Ọ̀yà kí lórúkọ ẹ? Ok kí lórúkọ ẹ? Ọláìtàn kí ni? Ṣónibáre. Ó yẹ kórúkọ ẹrù ẹ o. Ó. Báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló gbé ẹ débí? Èmi ni dírẹ́bà tí mo wà wọ́n lọ síbi tí wọ́n ti jí. Sọ̀rọ̀ sókè mi gbọ́ ẹ. Èmi ni dírẹ́bà tí mo wà wọ́n lọ síbi tí wọ́n ti lọ́rọ̀. Lápá abo níbẹ̀ ìlú wo nìyẹn? Mọ́tò wo ló fún Rafọ́. Ràáfọ̀ ta ló ní mọ́tò? Ẹyin bọ̀bọ̀ Bàdó yẹn ló gbé mọ́tò yẹn fún mi. Bẹ́ẹ̀ni ó lé ní wọ́n máa ń gba mọ́tò. Ẹ bá ti lọlé. Mọ́tò mi lẹ ti jọ gbà rí? Mi tẹ̀lé wọn gba mọ́tò yẹn, wọ́n lọ gbé mọ́tò yẹn fún mi. Báwo iṣẹ́ mélòó nù ọdún báwọn ṣe kó ló di pọ́ńtò ó lè ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ ní sùúrù ó lè ṣe máa ṣiṣẹ́ kó ló di pọ́ńtò ojúṣe sáwọn eléyìí ẹ ti ń ṣe tipẹ́. Àwọn Bàdó yẹn ni máa ń gbé. Àwọn Bàdó yẹn ló máa ń tẹ̀lé lọ kó ló di pọ́ńtò ojúṣe sáwọn eléyìí. Àwọn iṣẹ́ wo lè ṣe pẹ̀lú àwọn Bàdó? Àwọn Ọ̀yọ́ ló máa ń gbé mi, Ọ̀yọ́ ni máa ń gbé driver máa ń drive. Wọ́n máa ń drive wọn ni ẹ máa jọ lọ ń gba mọ́tò. Ní ọ̀dọ́ kò ṣe mọ́tò. Kí lẹ máa ń gbà? Àwọn ọlọ́wà gbé mọ́tò yẹn fún mi. Ẹ ní sùúrù ẹ ṣe àjẹmọ́ iṣẹ́ pẹ̀lú àwọn Bàdó tẹ́lẹ̀ ni kó lè pọ́ńtò ojúṣe sáwọn eléyìí. Àwọn iṣẹ́ wo lè ṣe pẹ̀lú àwọn Bàdó ni mò ń sọ fún ẹ ni mò ń béèrè lọ́wọ́ ẹ. Ó ní máa ń drive wọn lọ sọ́yọ́. Lọ ṣe kí ni? Lọ ṣe kí lẹ lọ ṣe. Lọ jalè iṣẹ́ táwọn ilé lọ ṣe. Dònà ṣé olè ojú ọ̀nà ló ń sọ àbí olè ilé? Olè ilé. Ok. o máa mọ̀ pé nǹkan tán lọ ṣe nìyẹn. Kí lẹ máa ń kó nílé tẹ́ bá fọ́? Àwọn yẹn máa lọ ń bá àwọn ọmọ Yahoo máa ń gbọ́n lọ bá àwọn ọmọ Yahoo inú mọ́tò ni máa wà. Ok. So wọ́n máa wọlé tẹ́ máa fẹ́ jáde wọ́n máa kó láàpù kó fóònù kó everything. So ojú tó mọ̀ wọ́n Akówó. Ṣé nǹkan tó ń sọ ni wípé tágẹ́ẹ̀tì àwọn tó ń sọ yìí àwọn ọmọ Yahoo làwọn ń lọ ń jà lólè? Lọ́nà jalè.
báwo làwọn ṣe mú àwọn ọmọ Yahoo tí wọ́n lọ ń jà lólè yẹn. mo bọ́ ṣe mọ̀ wọ́n torí àwọn máa kọ́ dídí wá ń bá mi pé àwọn oníṣẹ́ kan tí mo fẹ́ gbọ́n wọn lọ ṣe. ṣé òun ò lè wa mọ́tò ni. wọn ò lè wa mọ́tò. mo ní wọ́n ti kọ́ mọ́tò. mẹkáníìkì ní brick master. níbo ti kọ́ṣẹ́. Ìjẹ̀bú Òde. o ti ṣe freedom. mo ti ṣe freedom. níbo tí wàá ibi oní workshop tiẹ̀ wà. mi ní workshop. o ní workshop. àti mo ṣe freedom mo sákò ní lọ sí Èkó. o sákò ní lọ sí Èkó. kí ló mú ẹ sákò nídìí kí ló mú ẹ sákò ní. kò sí ọkọ̀ tó mú mi sákò ní orí pé kò sí owó tí màá fi ra irinṣẹ́ tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́. bí ọdún mélòó oṣù mélòó ló ti wà pẹ̀lú àwọn boys tó kọ́kọ́ sọ kó tó pàdé àwọn sẹ́ẹ̀tì yìí. ọdún kan wọ́n túmọ̀ sí pé 2022 2021 tó bá jẹ́ 2021 ti kúrò lọ́dún kan nìyẹn. 2021 mọ̀ ní àṣọ wa 2023 báyìí. àti wà 2023 3 years ago. báwo ló ṣe mọ̀ gangan ta ló júwe ẹ̀ fún yín báwo lẹ ṣe connect. no àwọn ọláìpẹ́ wọ́n mọ̀ mí pé máa ń gun máa wá máa fi máa wá ṣiṣẹ́ mọ̀ ṣe. ok. ó ti yé so wọ́n dẹ̀ mọ̀ pé mo ní íńtánẹ́ẹ̀tì náà mo mọ nǹkan mo mọ kọ́mẹ́dì ń ṣe so wọ́n á jẹ́ kọ́ mọ̀ pé mo mọ mọ́tò náà. nickname wo ni àwọn èèyàn mọ̀ ẹ́ sí ní mo ṣe tó yẹ pé tó máa ń jẹ́ Ọláìtàn. Ọláìtàn ni nickname tó mọ̀ ẹ́ sí tó máa ń pè ẹ́. ìjọ má parọ́ o kò àti ibi tó wà yìí àti láti jẹ́wọ́ ni bó bá yẹ jẹ́wọ́ lọ́rọ̀ bó bá yẹ jẹ́wọ́ sáwọn ọlọ́pàá wọ́n ṣe máa ràn ẹ́ lọ́wọ́ àti àwọn tó wà ní tó bá rí ìkọ́dù kí ni bó bá nǹkan tó bá sọ wọ́n máa fi ràn ẹ́ lọ́wọ́ àti nǹkan táwọn yẹn bá gbọ́ tó máa fi ràn ẹ́ lọ́wọ́. ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe. mi ì ṣe ẹgbẹ́ ọ̀kan ìwọ̀n pẹ̀lú. kí ló wá fa gbogbo lè tó yà kiri sí gbogbo ara ẹ̀. nǹkan ṣe lóòótọ́ mi sọ fún yín nísìnyí pé mo ní experience àwọn oríṣiríṣi nǹkan. o ní experience. àwọn oríṣiríṣi nǹkan so mo máa ń ya tattoo fúnra mi mo ya ti ọwọ́ mi bọ̀ ọ́ bá mi ya ilé yìí. bó ló sì rí irinṣẹ́ tó fi ń yà. mo rà á ní ẹ̀jẹ̀ mo ra irinṣẹ́ yẹn. ọmọ olúgbó gan ni ẹ. ọmọ Ìjẹ̀bú Òde ni mi. Ìjẹ̀bú Òde lápò léwo ní Ìjẹ̀bú Òde. ọmọ Balẹ̀ndé. oye tó bí ọmọ ọdún mélòó báyìí. ó ti tó 22 years old. 22 years old. ilé ẹ̀kọ́ wo ló lọ. mi primary school mo lọ secondary. ok. mo lọ sí primary school Ọbalẹ̀ndé LA Ọbalẹ̀ndé Ìjẹ̀bú Òde. ok. níbo ló ti lọ school. LA Ọbalẹ̀ndé Ìjẹ̀bú Òde. ní Ìjẹ̀bú Òde. ó sọ pé òun wá owó irinṣẹ́ ó dẹ̀ ní oní owó irinṣẹ́ láti fi ra irinṣẹ́ tàtú kí ló dé tó fi owó irinṣẹ́ yẹn fi ra irinṣẹ́. wọ́n ní ẹ̀wọ̀n ìgbà tí mo lọ sí Èkó ojú òkú àwọn kan tí mo ló fà á tí mo fi gbà ní iṣẹ́ tí mo kọ́. bí àwọn nǹkan wo ló rí. ṣé ní Èkó bọ́ọ̀ yẹn máa ń ṣe lẹ́kọ̀ọ́ àti bọ́ọ̀ yẹn máa ń dress tó máa ń wọṣọ tó máa mo ṣe ní ghetto mo wà ṣùgbọ́n yẹn máa ń wọṣọ tó máa ń dress tó máa ń ṣe ògbẹ́ mo lè náà bá wọn ṣe tí mo fi. hold on give it to that guy àbí kí ni orúkọ ẹ. orúkọ tèmi ni Ọlámilékan Tẹ́niọlá. Ọlámilékan Tẹ́niọlá. Tẹ́niọlá ọmọ olúgbó ni ẹ. mo jẹ́ ọmọ bíbí ìlú Ìṣàrà. Ìṣàrà lápá bó ń ṣàrà. Kíkẹ́ photo street. àwọn ọdún mélòó ni ẹ. I'm 22 years old. 22 years old. school bo ló lọ. ISS Ṣàtúndé school. ok. Kíkẹ́ kí ló pe street yẹn lẹ́ẹ̀kan. Kíkẹ́ photo. side bo ni Kíkẹ́ photo yẹn wà. side before total. before total lájàsẹ̀ total níbi old bank yẹn ó yá tẹ̀síwájú. so ISS mo lọ Ṣàtúndé school so St. Peter school ní primary school tí mo lọ. St. Peter school báwo ni o ṣe mọ àwọn ará bíi. lọ́rọ̀ ṣe pé ẹni tí mo. máa dárúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀. Ìsìkẹ́ Jáyèsí mi ni mo mọ̀. ok. so ó jẹ́ pé iṣẹ́ kan ṣe lájọ́ ṣe. olùṣẹ́ wo nìyẹn. mechanic ọ̀kadà ni wọ́n ṣe so mechanic ọ̀kadà náà làwọn ṣe wọ́n ti ṣáájú mi ṣe freedom. ok ṣé ibi kan náà lẹ ti kọ́ṣẹ́ ni. ibi kan náà kàn bọ̀ àjọ wà ní the same inú àdúgbò náà lájọ wà. ok so àwọn ti ṣáájú mi ṣe freedom so January lèmi àti wọn mọ́ra. January ọdún wo. January ọdún tàwa yìí last year mo gbà yàn dà so máa ṣáà gbà mí ti bá ṣiṣẹ́ máa ń gbéṣẹ́ lọ sọ́dọ̀ wọn máa ń ṣiṣẹ́ so ọlápẹ́ mi ò ní experience àwọn jẹ́ listan so mo fi súnmọ́ wọn so àmájọ máa mú jáde àmájọ lọ ṣiṣẹ́ àmájọ lọ ṣe gbogbo so màtá kan ṣẹlẹ̀ nínú ṣáà ọjọ́ yẹn mo lọ sílé wọn mo lọ kí wọ́n lé mi so kò wọ́n ṣáà ní káwọn sí mi dé junction ṣáà so kò pẹ́ mi délé lọ́pẹ́ mi pé à ibi tá wà rẹ̀ ibi tá tẹ́mi mo táwọn ti sìn mí lọ gbọ́ ọ̀kadà àwọn rí fóònù kan bẹ̀ so kò pẹ́ bí ọjọ́ kejì ṣáà sọ́jọ́ kẹta mo dọ́dọ̀ wọn wọ́n fi fóònù yẹn wọn so fún ẹ lò 3 days lọ́wọ́ wọn lẹ́yìn 3 days wọ́n á mú fún ẹ fún mi pé àwọn fún mi pé kì í máa bọ̀ lọ́tọ̀ kò sí fún kọ̀ọ̀kan lọ́rọ̀ mi
òǹgbà máa dọ́dọ̀ ẹ̀jìnà a máa pè ní Ọlátẹ̀k Ìsàrà náà nìyẹn náà wà. lápá bolo Ọlátẹ̀k yẹn wà ń Ìsàrà. sáàdì Òkè Bọ́lá Ọbalẹ́ndé ló wà. ok. so mo ṣáà lọ ṣe fún ẹ̀ bẹ́ẹ̀. dúró náà kí ló ṣe fún ẹ̀ gan tó kù ṣó ẹ lọ unlock ẹ̀ ń bẹ̀ ní àbí báwo. mo lọ unlock fún ẹ̀ ń bẹ̀ ó yá tẹ̀síwájú. so kò pẹ́ mo ṣáà padà sọ́dọ̀ ọlọ́jọ́ nítorí ó ti mo fi unlock àwọn náà ló fún mi kò só ọkọ lọ́wọ́ mi lọ́jọ́ yẹn àwọn náà ló fún mi ló tí mo fi lọ unlock ẹ̀ torí kò só ọkọ lọ́wọ́ mi lọ́jọ́ yẹn so kò pẹ́ mo ṣàdá mo wá bá wọn mo á jẹ́ kó yẹ wọn pé fún yẹn kọ kò ṣe fóònù tí mo lè lò ọba ṣáà ní kí n wá báyà fún so mo ṣáà wá báyà fún. dúró báwo ló ṣe mọ̀ pé kì í ṣe fóònù tó lè lò kí ló ṣẹlẹ̀ kí lẹ́ńjìnìà sọ fún ẹ. ẹ̀jìnà ẹ̀ ṣe fún ẹ ó successful but ráàmù ẹ̀ kéré sí fóònù tí mo lè ó máa jẹ́ fóònù tó máa hang fún ẹ àgbàlagbà lẹni tó ní fún ẹ so mo ṣáà dá padà fún ọ ṣáà ní kí n wá báyà èmi àti wọn ṣàjọ gbéra lọ́jọ́ yẹn àlọ́ta fún ẹ 25,000. ta ló rà lọ́wọ́ yín. bọ́tọ̀ lórúkọ ẹni ẹ̀ ṣáà náà ló wà bẹ́ẹ̀. kí lorúkọ fóònù náà. fún ẹ ọtẹn Tecno Infinix ọtẹn so mo ṣáà ta fún ẹ àjọ débẹ̀ ni a ṣáà ta fún ẹ 25 ọ fún mi 12 àwọn gba 13 so mo ti wá lọlé kò pẹ́ bí 3 days náà ọlọ́pàá gbé mi lé ọ bẹ́ẹ̀ pé fóònù wọn pé wọ́n fún mi fóònù kan mi ní kọ́ ṣe mí jẹ́jẹ́ pé màá jẹ́wọ́ wọ́n ṣáà gbé mi lọ station ṣá wọ́n bẹ́ẹ̀ pé báwo ni fóònù ṣe dọ́ mi ní ẹnìkan ló fún mi mo ṣàpò wọn náà dé so àṣàpò ẹni tó ra fún ẹ náà yẹn náà dé wá bá wọn bẹ̀ so station ẹ̀ ṣáṣàtì àwọn lé mu lo àjọ lo ọ̀sẹ̀ kan bọ̀ àwọn ṣáájú mi jáde èmi lọ ọ̀sẹ̀ kan pẹ̀lú ọjọ́ mẹ́rin so àwọn pẹ́rẹ́ǹtì mi ṣàwà wọ́n wá bẹ́ẹ̀lì wa jáde so ibi tá a ti jáde ẹni dípò yẹn ti sọ fún wa pé òun ò fẹ́ rí wọn ṣàrà pé ká yẹra kúrò ń ṣàrà fún ìgbà díẹ̀ mo dẹ̀ níṣẹ́ méjì tí mo ṣe ọ̀dọ̀ náà mo ti ń assist mo ti ń ṣiṣẹ́ inú so àwọn ṣáà travel ṣá so kò pẹ́ mo pè wọ́n pé ń lọ lọ́wọ́ wọn náà wà ní Ògùdù pé ṣé mo lè wá bá wọn. olùsírí fóònù tó fi pò wọn gbà tó lóòrìn fóònù lọ́wọ́. small phone mo yá small phone mọ́ ẹ̀mí so ọ fún mi sínú mi so mo ṣàtẹ̀ sínú mo connect mọ̀ wọ́n pọ́n wà lógìdù so báyìí wà lógìdù yẹn náà wọ́n ṣiṣẹ́ díẹ̀díẹ̀ wọ́n gbaṣẹ́ so wọ́n máa ń sọ̀rọ̀ pẹ́lẹ́ tí mi pé visit mi ò mọ̀ kan. irú iṣẹ́ wo ló ń ṣe tó ń gbaṣẹ́ jẹ́ wọ́n máa lọ ṣiṣẹ́ ń ta wọ́n máa lọ ṣiṣẹ́ so wọ́n máa ń sọ̀rọ̀ pẹ́lẹ́ tí mi pé visit mo ò mọ̀ kan pa visit bẹ́ẹ̀ so kò pẹ́ ṣá ó dà pé ó ní báyà kan tó máa ń múṣẹ́ lọ fún tẹ́lẹ̀ torí mo tẹ̀lé wọn lọ ṣiṣẹ́ rí so báyà yẹn lọ ń kọ́nẹ́ẹ̀tì pé àwọn nídìí onímọ́tò tó lè máa gbá àwọn lọ máa ṣiṣẹ́ àwọn kan bẹ́ẹ̀ pé iṣẹ́ táwọn fẹ́ ṣe kò ṣiṣẹ́ tí wọ́n lè fẹsẹ̀ lórí onímọ́tò so bí ọ̀sẹ̀ kan ṣá lọ́ bá pè mí pé àwọn ti lóní mọ́tò mo bẹ́ẹ̀ lọ́wọ́ pé onímọ́tò láyé ṣe ọ́ ní kí ṣá máa wọlé kó máa yé mi so lẹ́yìn ọ̀sẹ̀ ó wá di alẹ́ nìkan bíi 10 lọ́ bá jí mi tó yá mo máa níbo là ń lọ ọ́ ní kí ṣá yà ṣá ìgbà tí máa jáde títì mo bá àwọn láì tán nínú mọ́tò àwọn tí mo ṣàbà nínú mọ́tò ṣàbí mẹ́ta lọ́jọ́ yẹn mọ́ àwọ̀ jẹ́ máa. ṣé wọ́n ti mọ láì tán tẹ́lẹ̀ rí ni. mo mọ láì tán ara mi tẹ̀lé ìgbọ̀dù àwọn nìkan náà mo so aṣáwọ̀ nínú mọ́tò lọ́jọ́ yẹn a lọ ìgbà tá máa lọ aṣáàdì ìgbà tá máa lọ ṣiṣẹ́ lódì rẹ̀ mọ̀. láti Èkó lẹ ti padà sódè. láti ọwá gbé wa ní Ògìjó so aṣápadà adódì so ìgbà tá a dódì aṣáàbọ̀lẹ̀ nínú mọ́tò everybody wọn wọlé so àyà mi kọ́kọ́ já pé kí la fẹ́ lọ ṣe nǹkan máa ń pè nǹkan ní bàdó ìyẹn kọ́kọ́ ṣaka mọ́ mi pé àṣùgbù fẹ́ pa mí kíní kan ṣé mọ̀mọ́ ṣẹta ṣe ń bá kíní kan àṣà wọlé so. so iṣẹ́ wo ló wá sọ fún yín pé wá ṣe ń bẹ̀. pé àwa jà yìí so àṣà wọlé ìgbà tó. kí ló bá lọ wọn kí ni wọ́n mú dání. àwọn ọmọ àdàdà ni àwọn bàdó yẹn wọ́n má àdàdà ni. kí ni wọ́n mú fún ìwọ tí wọ́n mú dání. èmi ò mẹ́yìn tì dání so èmi ṣáà dúró sí ẹni gate so gbogbo nǹkan tó kó laptop mi ní fóònù ọkọ̀ á fún mi lọ drop ẹ̀ sínú mọ́tò àtúndébì kan ọtún kó fóònù ọtún kó látọ̀ mi ṣàlọ́ drop ẹ̀ sínú fóònù. tó tóbi mélòó tẹ́ ẹ dé ní alẹ́ jọ́ yẹn. ó dà ibi aṣáàna ilé mẹ́ta. ilé mẹ́ta ni ilé mẹ́ta lánàá lọ́jọ́ bẹ́ẹ̀. ẹ kó fóònù ẹ kó laptop wọn. bẹ́ẹ̀ wọn ò dẹ̀ mú ní àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta. wọn ò mú wa sora ó sọ̀sẹ̀ fún aṣáàlọ bí ọjọ́ kejì tá máa padà lọ so aṣáàtún lọ bọ̀ iná ilé tá a wá náà last ṣáà ni wọ́n wá fi bọ́. ẹ tún lọ sáwọn ilé míì níjọ́ kejì. bẹ́ẹ̀ ni bí ọ̀sẹ̀ kejì sí ọ̀sẹ̀ so àdúgbò bo ni ṣàdúgbò kan náà lẹ lọ ní àbí. the same ojú yẹn náà la lọ so láti Ògìjó lẹ ti ń gbéra lọ sódè lóru yẹn. bẹ́ẹ̀ so àṣà. ẹ̀ẹ́dẹ̀ pàdé àwọn ọlọ́pàá lọ́nà ní checking point. àpàdé ọlọ́pàá àpàdé náà so àṣà lọ ṣá bí ilé kejì tá máa nà ṣá ní tọ́rọ̀ àwọn ọlọ́pàá wa lọ́jọ́ yẹn àti iṣẹ́ tán ọlọ́pàá wa so àwọn bàdún yẹn wọ́n yìnbọn tí ẹ pọ́n àwọn ọlọ́pàá yẹn japa tí ẹ pa àṣà rí escape lọ́jọ́ yẹn so bí abẹ́ ọjọ́ kẹrin wọn yìnbọn fún wọn yìnbọn sókè táwọn ọlọ́pàá yẹn fi escape tó fi lọ so àṣà fi escape lọ́jọ́ yẹn
so bí abí ọjọ́ kẹrin ṣá àwọn láìtàn pè wá pé káwá bá wọn ní Mushin pé kìíní so àmọ́ pé wọ́n ti mú wọn so ọdún gba adé ìbàdàn. àwọn nǹkan tẹ́ ta yẹn àwọn nǹkan tí tẹ́ lọ gbà tẹ́ ta èlò náà fún wọn bẹ́ẹ̀. gbogbo tó fún mi is 50,000. 50,000 ní tàkọ́kọ́ tí tẹ́ lọ ṣe. owó náà dà 50,000 yẹn dà. mo fowó yẹn gba lé mi ọ ti mo ṣáàgò ọ ti lọ kó gbogbo ẹrù mi kúrò ní ilé yẹn ọtẹ. ìwọ ń kọ́. ta ló lọ kọ́ ẹrù ẹ̀ kúrò ní. àwọn station náà lè kó. ok. ẹ sà àwọn nǹkan tí a gbà last tí wọ́n pín fún mi tó jẹ́ gold tó jẹ́ phone wọ́n ti gba everything padà lọ́wọ́ mi. ta ló gbà lọ́wọ́ ẹ̀ ṣáwọn boys àbí ọlọ́pàá. àwọn sí aláyé kan wà ní Mushin tó máa pe Ramani. wọ́n máa pè ní. Amani. ok. mo ní nọ́mbà wọn òun ní Mushin. ìyẹn wọn gan ní ó pè mí torí yẹn mọ̀ pé máa ń lo mọ́tò máa fi ìyẹn wọn gan ló wá pè mí gbà tọ́wọ́n ta lọ sí ilé wọn last tó lọ sí Mushin tó sọ bí mọ́tò yẹn ṣe rí mọ́tò tá gbé wá ṣe rí ìyẹn ló wá pè mí pé ibo la ti lọ ṣiṣẹ́ mọ́tò tá fi lọ ṣiṣẹ́ ibo ló wà wọn á ní ti takú sí express ìyẹn wá sọ pé gbogbo nǹkan tí wọ́n kún lé ẹ̀ níbo ni ó wà wọn á ní ẹ mo jẹ́wọ́ fún mo sọ fún pé àwọn èyí tó fún mi ó wà ní ibi tó wà wá lọ kó wá mo kó everything wá mo kó gbogbo ẹ̀ fún so àwọn eléyìí náà wọ́n gba gbogbo nǹkan tí ọkọ̀ tí a gbà ní ọjọ́ yẹn gangan a ṣe last yẹn wọ́n gba àwọn nǹkan tó wà. kí ni déètì ọjọ́ yẹn gangan tẹ̀ ṣe last yẹn. mi mọ déètì. oṣù wo ni oṣù kẹta tá a wà yìí náà ṣe ni. àwọn olùná fún wọn ní wọn ti gbà lọ́wọ́ wọn. fóònù lọ fún mi wọn fún mi lówó. wọn fún ẹ lówó rí. orú fóònù wo ni wọ́n fún ẹ. fóònù lọ máa ń fún mi wọ́n fún mi ní Samsung open and close lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣe jáde lọ́wọ́ fún wọn náà wọ́n fún mi ní ring gold wọ́n fún mi ní ajá white dog báyìí ẹgbẹ́já yẹn American dog so wọ́n fún mi solar fan. so ṣé gbogbo nǹkan yẹn ló ń lò tí wàá kó padà fún Amani. ta ni wọ́n kọ́kọ́ mú nù yín. èmi ni wọ́n kọ́kọ́ mú. làwọn ọlọ́pàá kọ́kọ́ mú. ní wọn ọlọ́pàá kan Amani ló wà nínú. báwo làwọn ọlọ́pàá ṣe mú yín. àwọn ọlọ́pàá Amani yẹn ló pe àwọn ọlọ́pàá pé kó wá kó wa. Ramani àbí Amani. báwo ni Amani yẹn ṣe jẹ́ ṣọlọ́pàá ni. no kò ṣe ọlọ́pàá nọ́mbà 1 Mushin ni. nọ́mbà 1 kí ni. olórí inú àdúgbò so tí nǹkan bá ṣẹlẹ̀ òun ló máa lọ bá òun ló máa ń ṣètò. olórí àwọn ọmọ ẹgbẹ́ ní àdúgbò. no kò ṣe ẹgbẹ́ bí community inú àdúgbò bí tó bá jà. ṣé yóò ti dà ní. ok ṣé Amani yẹn mọ̀ pé ẹ̀ ń jalè pé wọ́n ń jalè. ó ní báwo ló ṣe wá ní kán wá kó yín. no ó mọ̀ pé mọ́tò mi lọ́lọ́ describe fún ó mọ̀ pé mọ́tò yẹn wà lọ́wọ́ mi so ó dẹ̀ máa ń gbọ́ pé má fi mọ́tò yẹn ṣe runs ó ti yé máa fi ṣe runs ó máa ń gbọ́ ẹ̀wọ̀n mọ̀ pé máa fi ń jalè. ó máa fi ń jalè. ó sọ pé wọ́kọ́ ló ní mọ́tò. no kò mọ̀ pé mò ń jalè bọ̀ ó máa ń gbọ́ kò tí ì rí mi rí first time tó máa rí mi ní ìjọ́ tó mú mi lẹ̀. ṣùgbọ́n sọ pé wọ́kọ́ ló ní mọ́tò yìí. èmi kọ́ ni mo ní mọ́tò àwọn bàdún yẹn ló gbé mọ́tò yẹn fún mi. ṣáwọn àwọn òbí ẹ ti mọ̀ pé wà ní. bẹ́ẹ̀ ni sà wọ́n wá ní. wọ́n dẹ̀ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí. wọ́n ti níyàwó. mo níyàwó. ìgbà ni kò sígbà kan tí wọ́n bá wí pé kò yẹ kó máa jalè báwo ló lè jáde nù àwọn òbí ẹ̀ ò bá ewé rí ní ẹ̀. wọn ò mọ̀ pé mo ń jalè. kí lorúkọ ẹ èyí set hold on èyí set Yeah. kí lorúkọ ẹ. Habib. Habib kí ni. Habib Saladi. Habib Saladi ọmọ bo ni ẹ. Ọmọ Ikorodu. Èkó apá abúlé kò. Ikorodu la Agric. Agric. Agboolé ebo. Inú Ṣàwó. Ṣàwó. Bẹ́ẹ̀. kí ló gbé dé. ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ 23 years. 23 years. Bẹ́ẹ̀. kí ló gbé dé bí. Mo tẹ̀lé wọn lọ jáde. ní àdúgbò lẹ ti jalè. Ní Òde. Bẹ́ẹ̀. Òde lẹ́mí àbí Remo. Remo. Bẹ́ẹ̀. ó yẹ tó bí ẹ̀kẹ́lẹ́ tó ti ń tẹ̀lé wọn lọ jalè báyìí. Operation tí máa tẹ̀lé wọn ṣe méjì péré tí mo tẹ̀lé wọn wá náà. àìméjì tó tẹ̀lé wọn. ok. báwo ló ṣe mọ àwọn pípù yìí láti Èkó sí Isara. Láìtàn ni mo mọ̀ mo máa bá wọn ta ọjà nínú ghetto tẹ́lẹ̀ mo máa ń tajà fún ọmọ Yahoo. orú ọjà wo gangan. Loud pẹ̀lú kojú. ok. mo máa bá wọn ta nínú ghetto so ibẹ̀ ni ìgbà tí Láìtàn ti mọ́ra ok. ó máa ń ra ọjà lọ́wọ́ mi ó wá sọ fún mi pé àrùn sí introduce mi sọ̀wọ́n ọ̀gá ẹ̀kan ní Ìjẹ̀bú. àrùn kí ló pé. àrùn sí ta ló ń jẹ́ àrùn sí. báyà tí oyin introduce wa sọ̀wọ́n Ìsíkẹ̀. ok. wípé ká òun fẹ́ fi mọ́tò gbé wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ ṣiṣẹ́ kan ní ọ̀dọ̀ ọmọ Yahoo ní Ìjẹ̀bú ìlú. ok. òun fi tẹ̀lé orin wá
gbé ọ̀wọ̀n ilé Yàtọ̀ ìjọba ṣiṣẹ́ papọ̀. yàtọ̀ sí Ìsara yẹn Rárá sàmúkọ̀ tẹ́lẹ̀ mi ó ní tẹ́lẹ̀ òun rẹ̀. yàtọ̀ sí Ìsara yẹn bo ni bòmí tẹ́tù ti jọ lọ digunjalè. Àti ìjọ lọ digunjalè. Ẹ̀rù lè ti tẹ̀lé wọn lẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀mejì operation wọn náà ni. Operation ẹ̀ wà àtẹ̀wọ́. Títí àwọn ìzíkẹ̀tà wá. Ti Ìsara. Bẹ́ẹ̀ni. Ṣé méjì tó ń lọ sí Ìsara yẹn náà lọ́wọ́ tẹ̀lé wọn lọ ni? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Èrí kí ni wọ́n àwọn nǹkan tí wọ́n fún ẹ nígbà tí ẹ ṣe tán? Ìgbà talákọ̀ọ́kọ́ fóònù tó fún mi àránsí tó introduce wa sọ́wọ́n eléyìí ó fọwọ́ agbára gba méjì lọ́wọ́ mi. Àwọn eléwo? Àwọn ìzíkẹ̀. Ok. Ó fọwọ́ agbára gba méjì lọ́wọ́ mi. Mélòó ni gbogbo fóònù tó kó fún ẹ nígbà yẹn? Mẹ́ta lọ fún mi ní Ok. ìgbà. Ó fọwọ́ agbára gba méjì lọ́wọ́ mi. Ok. Ó nítorí ìyàtẹ̀ lọ́wọ́ eléyìí pé àwọn lè pé àwọn pé àti yan wọn jẹ àgbà kan jọ wọn lọ. Ó fọwọ́ agbára gbà kan lọ́wọ́ mi àti láìtàn. Ok. Fún wa lówó di ìlú yìí. Ìkejì ńkọ́? Ẹyọ̀kan tó kù lọ́wọ́ mi ni mo tà. Operation kejì tó tẹ̀lé wọn lọ ṣe. Operation kejì wọn ni àṣírí tú lọ fún wa. Ní Ìsara yẹn náà. Bẹ́ẹ̀ni nǹkan tó fún mi náà ti gbà lọ́wọ́ mi padà. Kí ló fún ẹ? Fóònù àti laptop àti táàbù ńlá kan báyìí. Táàbù. Bẹ́ẹ̀ni. Àtọ́dún wo ló ti ń jalè? Mo ti tẹ̀lé wọn lọ ṣiṣẹ́ rí. Mo ń tajà tẹ́lẹ̀ nínú ghetto kó tó ní kó gbọ́gá mi nínú ghetto. Ghetto ẹgbẹ́ òkùnkùn olúwa. Sà mo ṣe fashion ní gbogbo nǹkan tí mo kó sára aláǹpẹ̀jù tá a wà máa yà tàtú lọ́fẹ̀ẹ́ fún wọn. Níbo? Nínú díò lákàlà. Ní Akálà. Ní Moshin àbí? Bẹ́ẹ̀ni. Tó bá lè ràn mí lọ́wọ́ mo ní bá wọn ṣiṣẹ́ èṣù tí mo ṣe mọ́ ìrẹ̀ àkọ́kọ́ tí máa tẹ̀lé wọn jáde ní. Àwọn kinní tó máa ń bá wọn tà tẹ́lẹ̀ kó dín tó ń tà ẹ̀ tó báwo ni ta ló ń gbé fún ẹ? Wọ́n pẹ ní ẹ ní bàálù nínú ghetto ló wà bọ̀ wọ́n kíní ti gbé. Ghetto apá àgbo gangan. Ní ìdíò lákàlà. Ok. Ní Moshin àbí? Bẹ́ẹ̀ni àwọn nàkó ti wá gbé àwọn nàkó máa ń ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ó dẹ̀ sí ní bá ó ṣe níta náà àbí? Mo ti rà láyé wọ́n máa ń disturb wọn ní ghetto lójoojúmọ́ lóru wọ́n máa ń wọlé wọ́n máa ń já ṣọ́ọ̀bù. Let me see.